Èmi ni Yèyé Ọ̀ṣun tún mi ṣe Ifágbèmí Ọ̀ṣungbèmí tí mo kalẹ̀ sí ìlú Ìkòròdú lórí bólà ní Ògolonto. Ọ̀rọ̀ òrìṣà ni mo fẹ́ sọ o. Báwo la mọ̀ ṣe ń dé lórìṣà mọ̀? Ta lẹ́ni òrìṣà gángan? Ǹjẹ́ ìwọ lè sọ̀rọ̀ nípa pé o tẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn torí pé a lè tẹ́ gbogbo ayé lọ́rùn? Níbi ìwà tá à ń sọ yìí, àwọn olórìṣà, ǹjẹ́ wo lè sọ̀rọ̀ àwọn tó ti ọwọ́ rẹ̀ dìde? Ǹjẹ́ o lè fọwọ́ gbáyà yìí pé àwọn tó ti gbéga níbi ìmúra olórìṣà ó ṣe pàtàkì? Ẹ jẹ́ ká máa múra kí wọ́n mọ̀ ìpè olórìṣà ni wá. Oríṣiríṣi nǹkan ló ń bẹ lóde ìsàlàyé lásìkò yìí. Ẹ jẹ́ ká fi ibì kan wò ó tá a bá pàdé àwọn olórìṣà míì. Mi ò fi tẹnu àbùkù bá wọn, ṣùgbọ́n mo sọ kí gbogbo owó lè bá mú dání. Níbi owó tí kálukú ń tọrọ ní ìsìn, olórìṣà tí ó bá ti níwà, ọ̀ ń tanra rẹ̀ jẹ ni o. Kìí sòrìṣà ló gbé dání. Torí gbogbo òrìṣà tá à ń tẹ̀lé báyìí. Torí pé ìwà àwọn òrìṣà ló jẹ́ ká máa tẹ̀lé òrìṣà o. Táwọn òrìṣà bá ní ìwà tó dáa, èmi àti ẹ à ní tẹ̀lé wọn. Ǹjẹ́ wọ gangan ò ń ṣe àpẹẹrẹ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́yìn wọ̀ọ̀la? Ládùúgbò rẹ ṣé wọ́n lè kanlẹ̀kùn kí wọ́n gbọ́rọ̀ rẹ dáadáa? Ǹjẹ́ ibùjókòó nínú ẹgbẹ́ nínú ìjọ, ǹjẹ́ ò ń ṣe dáadáa sáwọn ọmọ ẹgbẹ́? So níwà ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Tó o bá jẹ́ olórìṣà, jọ̀ọ́ ọmọbìnrin ni mọ̀ yọ ti ìwà kúrò. Ọ̀pọ̀lọpọ̀ múra lónìí tó jẹ́ pé wọn kì í so olórìṣà rárá. Torí pé ìmúra wa, àwọn olórìṣà òtítọ́ àti òdodo, ó yẹ kí wọ́n mọ̀ dá wa àmọ́ olórìṣà ni wá. Pàápàá tá a bá ń bọ̀, tí wọ́n bá rí wa láyé ìgbà táwa ti bẹ̀rẹ̀ òòṣà, bá a ṣe jọmọ kékeré yìí, tọrọ ọmọ yín la jẹ́. Wọn ò lè fàyà kò wá torí pé wọ́n máa yà wá lẹ̀ ni. Tá a bá ní kí lóde mọ̀ náà, wọn ò gbọdọ̀ fàyà kò olórìṣà. Ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ láyé ìsìn? Àtò olórìṣà àtẹ̀ntì èso olórìṣà àmọ̀jọ́ ń fọ àyàgbára wa ní ìsìn ni. Tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Òrìṣà tó bá fẹ́ múra, mọ òrìṣà tó bá fẹ́ múra jáde, torí oríṣiríṣi òrìṣà ló wà. Tó bá fẹ́ múra Ṣàngó, jẹ́ wọ́n mọ̀ pé Ṣàngó ló múra jáde. Tó bá fẹ́ múra Ọbàtálá, jẹ́ wọ́n mọ̀ pé Ọbàtálá ló múra jáde. Ọ̀ṣun àti Ọbàtálá ìmúra wọn ò papọ̀. Ẹ jẹ́ ká ní ẹ̀kọ́ òrìṣà. Mo bẹ̀bẹ̀ ní torí ọmọ kékeré ni mí. Ẹ̀kọ́ òrìṣà ó ṣe pàtàkì, ó ṣe kókó. Torí pé ìrìnnìṣe ni lọ́jọ́ o. Bá a ṣe ń ṣera wa, òrìṣà dẹ̀ ti kárí ayé. Bẹ́ẹ̀ ni òrìṣà ti dọ̀tun, òrìṣà ti gbáyé kankan. Ṣùgbọ́n bó ṣe ń gbáyé lọ yẹn, mo fẹ́ ká tún ṣe. Ká tún ṣe nílé tèmi, ká tún ṣe nílé tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń sọ nípa àwọn olórìṣà yìí pé dọ́kọdọ́kọ ni wá. Pé ǹjẹ́ wọ́n tiẹ̀ lè bẹ́kún dénú ilé tiẹ̀ kí wọ́n bẹ̀rìn jáde. Ìyẹn wà ní òtítọ́ àti òdodo. Olórìṣà owó dá lára lóòótọ́. Ṣùgbọ́n ká mọ̀ torí owó gbé kinní ìkalẹ̀. Torí pórìṣà tá a gbé kalẹ̀ náà, ó di dandan kó ràn wá lọ́wọ́. Kárí jẹ kárí mú díẹ̀. Ṣùgbọ́n náà tá à ń gbé gbà yìí, ẹ mọ̀ jà fi ṣe pé business ni mo mọ̀ gbé kalẹ̀, ìtajà ni mo mọ̀ fi kíní ìṣe, dandan ni pé kórìṣà ó gbé wa kárí jẹ kárí mú bẹ̀. Kí ìbínú òrìṣà kó bá wà lórí wa lẹ́yìn wọ́ọ̀la o.